Èmi mo tọ́jú rẹ, mo ṣe pílò méjì fún ọ nínú ìyá rẹ, mo ṣe pílò kan tí ọmọ abẹ lọ́wọ́ ọ̀tún nínú àpò, tó pílò kejì lọ́wọ́ òsì. Pílò tọwọ́ ọ̀tún a máa jẹ́ ẹ̀dọ̀, pílò tọwọ́ òsì a máa jẹ́ ẹ̀dọ̀ fúrú. Pé ọmọ bá yí bọ̀ nípa pílò méjèèjì sí ọ̀rọ̀kọ́ mi. Èmi mo dẹ̀ kọ́kọ́ ojú rẹ kí n jẹ́ ìdí ìyá ń jẹ nínú èjò ní ọlá nínú ìyá rẹ. Sẹ́wọ̀n ìlọ́kà nígbà náà. Sóògùn lọmọ ń gbà yẹn, sádùá lọmọ ṣe ń gbà náà, àbájò kan lọmọ ṣe títí mo fi mẹ̀ntẹ́nì rẹ mo fi mọ́nítọ̀ rẹ nínú ìyá rẹ. Ọlọ́mọ ẹ̀tọ́ mẹ́tì mọ̀ jàdúgbà. Bàtọ́ wá dọ̀ ọmọ oṣù mẹ́sàn-án tásìkò tá a fẹ́ bí ọ pé. Wọ́n ètò ilẹ̀ mọ́lájí bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Èmi mọ rántí màláíkà tá a yẹ kí ó mójútó bíbí mọ́, kí kọ́kọ́ bá mójútó ọ, bó ṣe jáde nínú ìyá rẹ tó ní pàyà rẹ. Àbẹ́wò pé àbí pàyà ń bẹ. Wọ́n bí tán tí ògbó mọ́ àtẹ̀yí tí wọ́n bí tóun náà kú àtẹ̀yí tí wọ́n bí tí bàbá kú gbogbo ẹ̀ níbẹ̀ èmi mọ mẹ̀ntẹ́ẹ̀nì tí mo mọ́nítọ̀ rẹ láti inú ìyá rẹ tó kọ́ ọmọ nìyá la kí ìyá náà mọ̀ ní ọ̀la tó kàwé jọ̀nà ni tó ògùn lọ sílẹ̀ rẹ̀ torí òpè mi lọ gbọmọ dámà bí ìbáṣà wọn là káyìn nìkan lọ́mọ̀pọ̀lọ́ ní yanjú nǹkan kálukú gbójú lóògùn níṣẹ́ wọn gbójú lọ mọ́. Ọlọ́run ń dálá ká ìwà padà pé nígbà tó ń bẹ nù ìyá rẹ̀ tó ń jó nǹkan ni tó ń fi nǹkan ni tó ń sí gbẹ́rẹ́ ńjọ́ náà ni àwọn gbẹ́gẹ̀rẹ̀ ó pé èmi Ọlọ́run tí mo ṣètò yín mọ́ bá délẹ̀ bá délẹ̀. Àkàràjáká láàrin ṣàfihàn jáde yìí. Èmi mo ní kí màláìkà gbé ẹ jáde nínú ìyá rẹ̀ pẹ̀lú ìyẹ́ kan nínú ìyẹ́ ẹ̀. Lálàkà sínú ni àtọ́. Ó léyìn tó yàn fi ké nǹkan jọ náà orí gbogbo ogun lòún wó nìsín. Ọlọ́run sì ṣe. Ẹ̀mí rẹ̀ kù tó nílé yàn ń lò. Òun bá rí rẹ̀ pọ̀ nísìnyí. Wọ́n ti ń bẹ́ yí kẹ lóun fi ń ṣe ń bẹ́ yí kẹ káàkiri títí ọgbà tó gbà tó ti léyìn. Wọ́n láyé tó ń dáptìṣ. O sì lọ́wọ́ kan tí èèmú nǹkan tó bẹ̀rẹ̀ lọ ń gbá lẹ́sẹ̀ nísìnyí. Òun sì ń fọwọ́ sàfọ́mọlà kejì. Ó ti mọ ibi tó bá tèèyàn jẹ́ ládùúgbò nísìnyí. Òun sì tún lérí lọ́gbẹ́ ẹni tá tí ọba fi tiwa ṣe yóò wọlé ni torí o ti ní tó fi gbá wọn lérí. Tí wọ́n lè sọ ògùn jọ náà. Tẹ́tọ́ bá tún yóò tún máa sọ ògùn náà sàárè. Wàlá kọ́dà mọ̀ dásí àbí ha. Ilé tó ń bẹ nínú ìyá rẹ̀ ọ̀ lẹ́sẹ̀ tó fi rìn. O sì lẹ́sẹ̀ kan tẹ̀ tẹ̀gùn mẹ́lẹ̀ lórí ìsìn. Ìgbésẹ̀ ló fi ń rí nǹkan bọ̀lẹ̀ pé ẹni abá gbẹ́sẹ̀ lé agbé ilé nu. Ẹsẹ̀ rẹ̀ ń níbo lọ́wọ́ àgbà tó bẹ̀ nù oyún. وأنبات لك عقين رقيقين في صدر أمك. Èmi ni mo mú omi méjì jáde nínú igbá ìyá màmá rẹ̀. Ọmọ sàn ń bẹ̀, ọyàn ọ̀tún, omi ní, ọyàn òsì, omi ní, ìsàn ní, ibùdó ní, èmi mo fi síbẹ̀ torí rẹ̀ náà ni. Yajiri. Àyọ̀mẹ́rẹ̀ ìyá ló bímọ tí ò tí tó tóbi ò jáde lọ́yàn rẹ̀.
wọn á ní ọyàn tó dájú ọmọ kàbẹ́ àbí ọjọ́ ti gbè ọmọ tó dájú ọlọ́run fi hàn ní pé èmi mo ní kó mi ọmọ sun jáde mi tí èmi mo gbé omi délé yìí. يجريان لبنا خالصا. omi méjèèjì ti ń jáde lọ́yàn ìyá labanan khalisa omi wàrà ni ọmọ kékeré omi tí ó máa jẹ́ tọ́níkì tí ó máa jẹ́ àgbo tí ó máa jẹ́ àgúnmu tí ó máa jẹ́ tábìlẹ̀tì tí ó máa jẹ́ gbogbo nǹkan ó máa dẹ́ mọ̀. حرا في الشتاء. omi ọyàn ìyá tó bá di ní òtútù yóò sì máa gbóná tọmọ bá mú ara rẹ̀ ó wọ ọmọ yẹn làágùn. وباردا في tó bá di ní الصيف. orí tí gbogbo wa bá ń làágùn tọmọ bá mú yẹn rẹ̀ ọkàn rẹ̀ yóò sì tutù. وألقيت محبتك في قلب أبويك. èmi ìwọ máa dàmọ̀ tó wá rẹjú kankan ní ìsọ ọlọ́mọ ọlọ́mọ ẹ fi mí bẹ̀ ọ̀tọ̀ lónìí gbà ìjánu ẹbí ní ìsìn òjò parí wọ́n fọlọ́ ń bẹ ọgbà nítorí ilẹ̀ nítorí owó kan nítorí ìkíní kan ẹ wọ́n sì ń fọlọ́ ń bẹ òsì gbà àkànbí àlàbí àìlé àtàbákẹ́ àtàjọkẹ́ wọ́n sì fọlọ́ ń bẹ ọgbà ó sì pàdé ọlọ́run jọ kan ọba tí wọ́n á fi bọ́ náà lọ́mọ nítorí nù ìyá rẹ̀ lọ́wọ́ àdàkọ́rí ìsìn وألقيت محبتك في قلب أبويك. ọlọ́run lé mi ni mo fi fẹ́ rẹ sí bàbá rẹ la èmi mo fi fẹ́ rẹ sí ìyá rẹ la tí ìlà bí amadọ́ máa rẹ ń kéjì ọ̀dáhùn wọ́n máa sọ pé ìgbẹ́ náà kò mọ́ pa mi ò jẹ bílẹ̀. àwọn ìyá ọmọ tí ìsàbíamọ ìyá ọmọ kúta nísì wọ́n pín ma ní wọ́n ìsàbíamọ lọ́la bíamọ ò ní pọ̀rọ̀ ọmọ rẹ̀ kọ́mọ́tàwéré. فلا يشبعان حتى تشبع. bàbá rẹ ò ní jẹun àfikọ́ jẹun ìyá rẹ ò ní jẹun àfikọ́ jẹun wọn à ní sùn àfikọ́ sùn èmi mo fi fẹ́ rẹ sí wọn lẹ́mìí. فلما قوي ضربك. tí ìrádà wo bàbá yìí ti tó gbọ́ ọmọ rẹ̀ ságbádá tí wọ́n ń jí ọmọ nítorí owó yẹ fọmọ sògùn owó tí ìrí ìyá ọmọ tọ́lọ̀ fọmọ rẹ̀ sògùn nítọ́lọ̀ fi dájọ́ àbí òsì ẹ̀yà àgbàlagbà ẹgbẹ́ mọ́ra ẹ má dà kóńtọ̀ ọ̀rọ̀ ẹ mọ̀ ìyá kan tó fọmọ rẹ̀ dájọ́ sẹ́rántí nígbà mẹ́lá àdúgbò ọ̀bẹ wa tí mo fẹ́ràn ọmọ tó fi dájọ́ yìí bá fọmọ yìí lẹ̀ ọmọ wọn padà kájọ fún tó bá dàgbà o wèrè ìyá burúkú ní fọmọ dájọ́ ọlọ́run lẹ́mi mo fi fẹ́ rẹ sí bàbá rẹ àti ìyá rẹ lẹ́mi mo fẹ́ tiẹ̀. فلما قوي ضربك. ọwọ́ dàgbà tán òun rìn. واشتد عطرك. àwé tán ọmọwé. بارزتني. òkè ń tán ọmọ kéwú. ọwọ́ arísẹ́ńjì díẹ̀ bá ara síta ní èmi ọlọ́run wá sábà. àrẹ̀mú èmi ọlọ́run sábọ́sí. àyìndé èmi ọlọ́run sábọ́sí. ọwọ́ sọ pé kí ọlọ́run ó ṣe wọ́n bẹ̀ ọ pẹ̀lú ọlọ́run nígbà. àyìnbáyé ọba ni wọ́n bẹ̀ tó lọ́wọ́ nígbà o. àyìnbáyé gómìnà ni wọ́n bẹ̀ tó lọ́wọ́ nígbà o. àyìnbáyé mínísítà ni wọ́n bẹ̀ tó lọ́wọ́ nígbà kọ́dà wọ́n bẹ̀ ìmáàmù náà lọ́wọ́ nígbà wọ́n bẹ̀ àfáà mi wọn fọlọ́ bẹ̀ lọ́wọ́ nígbà. ẹ̀rí ọlọ́run lé mi mo sọ yín dàbẹ́ ti dáhùn wọ́n fi mí bẹ̀ yín ẹlẹ́nìgbà délẹ̀. وتعتمد على المخلوقين ولا تعتمد علي. ẹ wá gbójúlé àwọn ẹ̀dá ẹ gbójúlé lọ́hùn ẹ gbójúlé lówó ẹ gbójúlé ọba ẹ gbójúlé jèrè ẹ gbójúlé lóògùn ẹ gbójúlé aláwọ̀ ẹ gbójúlé àjẹ́ owó náà lẹ gbójúlé owó náà lẹ ń kú lọ sí wọn gbé pé àwọn kan lọ gba sàrà bíi 70 wọn kú ní orí àwọn kan kú lẹ́sìn àwọn kan kú dùtà nílẹ̀ yìí náà sẹ́ni ń dùn kí ń dìlù kèbè yìí lọ ní tó fi di pé àìmọye èèyàn máa kú sí di owó níjọ́ kan náà táà ní máa tọ́pa wọn láàsì rí tiẹ̀ tẹ́nì kó ṣe kankan sí ìbáwí ọlọ́run lẹ́ rí wọn ìbáwí ní mọ̀ díẹ̀ díẹ̀ wọ́n ẹ̀ tún rí mi ò tá a bá padà ẹ̀ rí Boko Haram nísìn ẹ̀ mọ bí wọ́n ti wá ọlọ́run ti sọ wípé táwọn èèyàn bá ti gba tèmi ọlọ́run inna arsalna shayatina ala al-kafirina ta'usuhum hazza ẹ̀yin náà ní màá tẹ̀sí wáyé ẹ̀sùn. وتستخفي عما يراك ولم تستيمني. Tijú èmi ọlọ́run ẹ̀ ń tijú àwọn èèyàn ẹ má jẹ lágbájá ọmọ ẹ dákun ẹ má jẹ màmú ọmọ ẹ má jẹ ọba àlọ́rí ọmọ ẹ má jẹ kìnìún ọmọ wá tijú ọba tó dá gbogbo wa ẹ tijú èmi ẹ tijú ayé ẹ má bá bọ̀. وما أهدى. òun ti bẹ́ẹ̀. إذا أتاني أجبتك. níbi tó bá nǹkan dé yìí ṣe ó torí ẹ̀bẹ̀ mi kí n má dáhùn ọmọ ìdá tó ṣe láti ní màmá túnà sílẹ̀ rẹ̀ ọlọ́run ní sọ̀rọ̀ o tó ń sẹ̀mí lọ́wọ́ àwọn òtúnà sílẹ̀ rẹ̀ èmi náà wá fi bẹ̀ ọ́ lọ́gbà yìí
èmi náà mo ní ọwọ́ kírun ló kí mọ́ yìí ó sì wádọ̀ mi mọ́ ọ̀dọ̀ ìdáná lọ. wàyí sáàlítàlẹ àtọ ìjúkà. gbogbo gbèsè tó jẹ mọ́ bá ọsán ọlọ́fẹ́ lọ́kọ mo fún ọlọ́kọ ọlọ́fẹ́ níyàwó mo fún ìyàwó ọlọ́fẹ́ di mínísítà fẹ́ di kíni ọ̀dà tán ọmọ màmá láti èmi ọlọ́mọ. wọ́n ètò dáìlá ìyàkọ̀ bá tó. sọ̀rọ̀ fún ẹsẹ̀ táyáyá tọ́ba tó dùn asẹ̀gàfúlà bá tó fẹ́ ní jì ọ́ kí ló tún ní í ṣe kí ló tún ní kí èmi ọlọ́mọ ṣe. sallallahu alayhi wa يا sallam. غافر الذنوب يا ساتر العيوب يا مفرج الكروب يا قاضي لها يا إله إلا الله يا غافر الذنوب يا ساتر العيوب يا مخرج الكروب يا قاضي الحاجات إله إلا الله. àwọn bàbá ní ká máa wí lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wọ́n lábẹ́ bẹ́ẹ̀. àbọ̀ ọmọ máa ṣàdúrà fún gbogbo àwọn ọmọ sọ̀rọ̀ bá àwọn ọmọ ìyá. lẹ́yìn kí bàbá fi túbà lé àbọ̀ obìnrin túbà lé. ọmọ bá jẹ̀bi ọmọ bá jẹ̀bi bí táwọn àbá lọ. gbogbo àwọn lásìkò àbá máa gbà wá. ọ̀rọ̀ tẹ́ ní aṣọ lásọ ọ̀rọ̀ tó fẹ́ sọ lásán ni. bàbá gbọ́ ọ̀pọ̀ wa Bàbá gbọ́ ọ̀pọ̀ wa, bàbá bí tó ọba kọ rẹ dé tẹ̀síwájú àbẹ̀wò ọ̀rọ̀ bí dákun abáǹbẹ̀ wa ń pọ́n lé ni máa ń ṣá àfàlìyómi wà máa ń ṣá ọlọ́ǹgá lówì àmọ́ dáa káfí ti ìjókòó gba látòní lọ pẹ̀lú ògo ọlọ́run ń jáwọ́ àbòsí tí ń ṣe ilé òní dàrú lọ́wọ́ mi mọ́ ibi tó lọ́n fi mi já síwájú sí yìí wọ́n mọ àsìkò mi sí dáadáa gbogbo ẹni ọ̀sẹ̀ mi wọ́n yà á fi wọn ẹ ṣàdéhùn bẹ́ẹ̀ kí gbogbo ẹni bá ṣe yẹ yà á fi ẹ ṣàdéhùn bẹ́ẹ̀ kí n gbọ́ ẹ wú ìyáálé rẹ tó ṣe ọkọ ìyàwó rẹ tó ṣe ọkọ àwọn ọmọ ẹbí tó ṣe ọkọ ọlọmọsọ ìyá fi gbogbo wa ẹni tí òun alágídí táwọn nínú ọlọ́run sì wọlé ọlọ́run rí èmi ọmọ àmọ́ ọlọ́run rí kó ìbínú ń bẹ lára ẹ̀ kò sí ní ìbílẹ̀ náà lórí o ìpẹ̀lú ògùn ọlọ́run yọ̀ǹda fún mi kí n lè yáàfì ẹni bá ṣẹ̀ mí ọlọ́run á yáàfì ẹ̀mí náà wọ́n dá ìgbàdúrà fún mi.